èèyàn ńlá la láàfin ipò ńlá ló dì mú ṣùgbọ́n ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wá o kò sẹ́ni tí ò bí sí kò sẹ́ni tí ò kàǹkà tí ò tóbi láàyè ara rẹ̀ láyé ìsìn tá a wà yìí o ayé ti kúrò láyé ọba ayé ti dáyé ìjọba ayé ti kúrò láyé àṣẹ ayé ti dáyé ètò bẹ́ẹ̀ yẹ bá sì ṣe fò láti sọ̀kú ẹ̀ torí bọ́ ọmọ bá ṣe rìn láṣẹ ìsànà ẹ̀ so pápápá kì í mọ́ dáin lágara ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ilé ayọ̀ lẹ wọ̀ ọkọ̀ ayọ̀ lẹ bá dé ẹ máa bá ń fọwọ́ kan pín prógráàmù yẹn kọ́dọ̀dọ̀ bàbá wa Aláàfin kọ́dọ̀dọ̀ Pòfẹ́sọ̀ Ọmọbẹ́wàjí torí pé àwọn méjèèjì láàyọ̀ tí wọ́n fún yes ńgbà tẹ bá expect irú Aláàfin láago 9 àárọ̀ àṣà ọ̀nà ó ṣe mọ̀gbà tí kábíyèsí sùn ṣe fẹ́ kí kábíyèsí ọmọ kanjú múra bó lẹ ṣe máa fi program ṣaago 9 àṣà ọ̀nà ó irrespective tó wù kéèyàn fẹ́ ṣe ńgbà tí ìṣèdánwò ẹ̀já bára wa ṣe létí jòdòdò ọ̀rọ̀ ká tó gbọ́rọ̀ lẹ́nu àwọn méjèèjì báwo how on earth ilẹ̀ máa fi program sí aago 9 àárọ̀ tẹ́ẹ̀dẹ̀ máa expect kí everybody ó dé láago 9 àárọ̀ it's not done ìbá jẹ́ academic program jù bẹ́ẹ̀ lọ it's not done program tẹ́lẹ̀ fi sáago 9 àárọ̀ ni program tẹ́ẹ̀ expect àwọn akẹ́kọ̀ọ́ nìkan I mean you are expecting students wọ́n mọ̀ pé báwọn bá ti miss ẹ̀ ayé àwọn lè tanu ṣùgbọ́n Aláàfin ò ní nǹkan kan tó máa miss ẹ̀ bá ṣe lẹ́yìn Aláàfin ẹ ṣáṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ni so and professor ẹ má jẹ́ kí n tí sọ̀rọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn méjèèjì ẹ jẹ́ kọ́ gbọ́rọ̀ lẹ́nu professor ká tó gbọ́ èsì látọ̀dọ̀ Aláàfin professor yẹn ni wọ́n pè ní university dawn blast Aláàfin over 3 hours delay lack of apology at event nígbà tá Aláàfin dé Aláàfin ò lè ṣe ẹ má bínú ṣé gbàgbé àìlèṣe má bínú ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni ọba ńlá l'Aláàfin ipò pàtàkì ni wọ́n dì mú ṣùgbọ́n still ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bàbá a máa ṣe sorry fọ́mọ ìyá a máa ṣe sorry fọ́mọ gone were those days tí bàbá dúró ní dúró pé mo ti sọ ní tí mo fẹ́ sọ náà nu no a ti wà láyé consideration pé Ifá Àgbàlá kò sí ní tá Ifá Àgbàlá ṣe àfihàn ọmọdé jẹ náà ni o ṣùgbọ́n ọyá má bínú ìyá máa apologize fọ́mọ so kò sí ní tó bá dé b'Aláàfin ṣe débẹ̀ b'Aláàfin ọba lè sọ lára àwọn tó tẹ̀lé wọn lè gba máìkì kó sọ pé tó ẹ̀yin ìyẹn wẹ́ má bínú o ẹ̀yin náà lẹ́ni ká dúró dàwọn ọba kọ̀ọ̀kan kájọ kọ́wọ́ rìn bọ̀ tàbí kábíyèsí ọ̀fẹ́ dárìn níwọ̀nba àgbà tó jẹ́ páwọn ọba kan ń bọ̀ àwa fẹjọ́ mọ́ kọ́wọ́ rìn bọ̀ lọ́jà pẹ́ kábíyèsí lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí kábíyèsí fi ta wọ́n jẹ́ ó yé wa wípé aago 12 sáago 1 ní ẹni tó pe àwọn tó mọ̀ nípa pálásì àti nípa program tó ń ṣe tó sọ fún àwọn ṣùgbọ́n nínú program táwọn professor rí aago 9 ní bẹ́ẹ̀ ẹni tó bá kábíyèsí lè sọ̀rọ̀ lè lo initiative ẹ̀ ó lè lo discretion ẹ̀ wípé sáà sọ pé kábíyèsí ọmọ jíbọ̀ ń bí ni àbí nǹkan kan ohun ọmọ bẹ́ẹ̀ tó ṣe tètè bẹ̀rẹ̀ sí lọ́jọ́ sọ fún kábíyèsí pé at least by 12 or 1 ètò ti gbéra sọ bá a ṣe máa ń sọ nìyẹn bó bá ti jáwọn èèyàn ńlá ń bọ̀ níbì kan wọ́n kọ́kọ́ máa fi èèyàn tẹ́lẹ̀ síbi tán ti fẹ́ ṣe nǹkan wọ́n á béèrè lọ́wọ́ wọn bóò ní sáwọn èèyàn ti dé wọ́n ti ń dé díẹ̀díẹ̀ bọ̀ tí nǹkan tí mò ń wò yìí ká sọ pé títí wá ń ṣá ó yẹ kí program ó bẹ̀rẹ̀
tàbí ká sọ pé bí títí 2 ṣá ó yẹ káwọn èèyàn ti dé dáadáa. Ọ̀rọ̀ ayé pápápá torí àkókò wa kò bẹ́ẹ̀ nìyẹn kan sọ̀rọ̀ ẹ́. So university don blast Alaafin over 3 hours delay, lack of apology at event. The Alaafin of Oyo, Oba Akeem Abimbola Owode, has come under criticism from a professor of English at the University of Ibadan, Professor Ademola Omobewaji Da Silva, over his alleged 3 hours delay to a program and failure to apologize after arriving. Da Silva, who teaches drama, poetry, African literature and oral literature, folklore studies at the University of Ibadan, described the monarch's conduct as disrespectful and inconsistent with the values of the referred Yoruba Royal Institution. Àwọn professor, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀mọ̀wé, àwọn ọ̀ranyàn kankan ṣẹ́, wọ́n dì pẹ̀lú time. Time is money to them. They always want to spend it wisely. Wọ́n dẹ̀ nígbàgbọ́ pé he who keep his time keep his life. Torí pé gbogbo nǹkan ló wà lórí òdiwọ̀n sí fún wọn. Wọ́n bá wà lájọ iye ìṣẹ́jú tán fẹ́ lò ń bẹ̀ ti wà determined. Likewise me, n bá lọ bìkan iye ìṣẹ́jú tí mo fẹ́ lò ń bẹ̀ mo ti mọ̀ n sì ní kọjá ìṣẹ́jú tí ń fi dìde mò ń lọ tèmi nù. So the Don made the remarks in an article titled, and I quote, of mythography and mythognosis, a complementary perspective on Yoruba mythology and the relevance, today published on the Toyin Falola network. According to Da Silva, the article partly celebrated the inauguration of the Alaafin Institute of Yoruba Studies. Alaafin Institute of Yoruba Studies. To the best of my understanding, mo bá ní k'Alaafin ó wá láago 7 kò sí ní tó bá dé ńbẹ̀ bá Alaafin bá ti tì débẹ̀. Ẹ gbádùn mi. Fún irú àkàsí, àpọ́nlé, àmúyẹ, remarkable thing, historical event, tán bá ní k'Alaafin ó jí wá kò sí ní tó ní k'Alaafin ó mọ̀ débẹ̀ ní time tán sọ yẹn. Alaafin ó wá débẹ̀ ní 9 o'clock 10 o'clock kò tí ì báàdì jù k'Alaafin ó débẹ̀. All right. Celebrated the inauguration of the Alaafin Institute of Yoruba Studies at the Emmanuel Alayande University of Education, Oyo, held on July 14, 2026. Kí ló adé tọ́jọ́ ẹ̀sìn ni wọ́n ẹ̀sẹ̀ ń bára wọn jà lé lórí. He said, and I quote, "Before I go on, Professor ní sọ̀rọ̀. However, let me mention, in passing, but for the maturity and discipline demonstrated by both the organizers and the very cultured invited guests, and extreme patience taken for granted by some leaders and cultural icons, the well-organized inauguration event of a foremost Yoruba Cultural Institute could have been thoroughly messed up, courtesy of the unusual, and I quote, Nigerian thing, widely referred to as African time." Da Silva said the event was scheduled to begin at 9 a.m. with dignitaries, including retired Bishop Prince Ladigbolu, already seated. Prince Ladigbolu, àgbàlagbà ni bàbá o, wọ́n ti wà already seated before or by 9 a.m. Kò sí ní tó ní k'Alaafin náà má ti débẹ̀ by that time. So èèyàn lè pa protocol rẹ̀ láwọn àkókò kan tí protocol bá dáyàn dúró, because nínú Ọ̀yọ́ ńbẹ náà ni wọ́n ti ń ṣe event ọ̀hún. Ká ní Ìbàdàn wọ́n ti ń ṣe nísìn, ká l'Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń ṣe, á sọ pé ṣé wọn ò rí distance ni. Ká l'Èkó wọ́n ti ń ṣe ní lágbé ṣé wọn ò rí distance ni, ṣé wọ́n fẹ́ k'Alaafin ó fò ni. But event tó wáyé nínú Ọ̀yọ́ kò sí ní tó bàdé bí bàbá bá gbéra. Ẹ̀yin èèyàn mi, aago 9 ni ká ti débẹ̀, àwa débẹ̀ láago 9 ká débẹ̀ láago 10. So Ladigbolu already seated, while the program indicated that the Alaafin was expected at 9:55 a.m. Ètò bẹ̀rẹ̀ láago 9.
á pa àwọn àlejò pàtàkì á ṣàwẹ́wà nǹkan by 9:55 Aláàfin gbọ́dọ̀ jókòó kétò ó dẹ̀ gbéra sọ láago 10 because Aláàfin ò lè jókòó kẹ́ tó sọ pé ń retí àlejò pàtàkì kan kò sálejò pàtàkì tó tún jẹ́ Aláàfin lọ níbẹ̀ yẹn o. So kálàfin ó jókòó kétò ó bẹ̀rẹ̀ ni the university lecturer alleged that the monarch did not arrive until 12:20 p.m. forcing guests to wait for more than 3 hours. 12:20 ni bàbá tó dé ó yẹ kán ti débẹ̀ ní 9:55. Okay, he said, and I quote, "In other words, people, including yours truly, were kept waiting for over 3 hours before the event finally took off. Perhaps it wouldn't have mattered much had other important and very activities, including cultural dances, were allowed to fill up the gap pending the Alaafin's arrival. But no." Ṣé mọ̀ páwọn ètò kan ń bẹ tí kò gba àwàdà tí ò gba awẹ́wà níbi táwọn professor, àwọn doctors, àwọn baristas, àwọn politicians ńlá, àwọn èèyàn ńláńlá láwùjọ tí wọ́n ti fẹ́ minimize time wọn tán ní other programs tán fẹ́ attend sí. Kéèyàn kan wá dúró kó sọ pé òun comedian òun crack jokes wọn ní mind ẹ̀ ní dá lóhùn bí ìgbà tẹ́ ń mú wọn ṣeré ló ṣe máa rí because n tán bá wá serious program ni kí wọ́n ó ṣe program wọn kan dẹ̀ máa lọ n táwọn bá wá tí wọ́n nìyẹn. So oríṣiríṣi ètò ní ń bẹ nínú ètò tó yẹ kí wọ́n ó ṣe but àwọn organizer sọ pé rọ́ ojú kábíyèsí wọn ti gbọ́dọ̀ ṣe ńgbà kábíyèsí bá dé tán ti jíjó òbílẹ̀ tán sẹ́pà àwọn tó ti prepare ijó òbílẹ̀ pé kán tó wá tún mi ìjó ni gbogbo àwọn ètò tẹ́ ti fílẹ̀ pé kán lè fi dá kábíyèsí lára yá o kó lè mórí owó. Ṣé ọ̀ràn pé kí wọ́n múná lọ tá a bá ń ṣètò ni sọ́ràn ni nẹ́pà wọ́n ti jẹ́ tó ṣe òfojúgun gbá ní ìsìn gbóńlélèjì kó jí o ti fojú egbò sódò gbẹ́jì ẹjí o ti fojú egbò sódò ilé ọ̀gbẹ́ni. So now irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti wà létò ó ti ní àtẹ̀lé jẹ́ kékeré ní wọ́n wálẹ̀ so wọn ò jẹ́ kán láǹfààní àti sàwọn nǹkan kan. Now bàbá ń tẹ̀síwájú ìyẹn Professor Omobewaji, everyone was kept waiting and wondering what could have taken the monarch that long to attend to a great honor bestowed on the revered throne of the Alaafin and ancestry. The professor said what disappointed him most was the absence of an apology from either the monarch or his representatives. Unfortunately, not a word, bàbá náà ló ń sọ̀rọ̀, unfortunately, not a word of apology for the lateness of the Imperial Majesty and his entourage, either by his spokesperson or directly by his Imperial Majesty. Kò sí nǹkan tó bá dìjú. Spokesperson tó wá bọ́ sórí newspaper nísìnyí tí ń dìbọ́ǹkì tí ń àtàkì professor ntọ́ yẹ kó kò bẹ́ẹ̀ ọ bọ́nu ilé kọ̀ bọ́ gbólóhùn kékeré ẹ má bínú o ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ má bínú o kábíyèsí ni o wọ́n ń ṣe nǹkan ni o àbí o àwa la dá kábíyèsí dúró tàbí o nǹkan kan báyìí ló dá kábíyèsí dúró tàbí sábàbí ló dá kábíyèsí dúró ẹ má bínú. Àtẹ́wọ́ ni wọ́n fún kábíyèsí ariwo ni ó gbà kábíyèsí o kí ló tún ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀kì wa báyìí ókè ó ti padà. Kábíyèsí o ariwo tí wọ́n gba gbọ̀ngàn nìyẹn so kò sí kankan everybody ló máa rẹrú sínú ọmọdé ló lè jókòó wákàtí mẹ́ta kó pa àwọn ń ṣe fàájì kó pa àwọn ń ṣeré kí sáwọn àgbàlagbà tán níbí lọ táwọn náà jẹ́ nǹkan kan fúnra lára wọn torí pé ọba jẹ́ nǹkan àwọn èèyàn míì náà ò jọba ṣùgbọ́n wọ́n jẹ́ nǹkan nú ayé. So now, but as a teacher of culture, a proud Yoruba,
and an advocate of our rich African cultural heritage. I found that rather strange and incomprehensible. Professor Nisoro, Da Silva argued that while such behavior had become common among some politicians, it should not be associated with a foremost Yoruba monarch. He said, and I quote, I do know that many uncultured Nigerian politicians who have refused to outgrow their adult delinquency regularly do that a lot and take the people they are meant to serve for granted. However, may I say in all humility, it is least expected of a foremost Yoruba monarch, a significant institution that embodies Yoruba cultural values and the requisite discipline. To whom much is given, much is required. Again, in all humility, I stand to be corrected. As at the time, I stand to be corrected. Baba Professor, wọ́n parí ọ̀rọ̀ wọn, wọ́n rest kéèsì wọn. N tí mo fẹ́ tẹ̀síwájú tẹ́lẹ̀ ni ìwé ìròyìn tó gbé jáde ó ní as at the time of the filing this report, Oba Owade, who is currently on vacation to Manitoba, Canada, where he resided before becoming Alaafin, could not be reached for comments on the professor's condemnation. Ṣùgbọ́n mi wá ní ọ̀rọ̀ tó jáde láàfin tèmi o, ní ọ̀jẹ̀ ń fẹ́ lọ bẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n kẹ́ má rò pé báyà mo gé nǹkan kan sẹ́yìn ní ọ̀fẹ́ jẹ́ ń sọ, ẹ mọ̀ pé bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù, kọ́ mọ̀ pé gbogbo gúgúrú ló ti tán gba Awíkọ́nkọ́ ó ti ṣàbòsí ń bẹ̀ o. Nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó yẹ kó sọ̀rọ̀ nípa ẹ̀, ó ṣàbòsí. Awíkọ́nkọ́ ìsalábòsí, mi ìsalábòsí o, ẹ bá ń wo náà yẹn o. Ẹ bá ń wo. So, ó yá sí media secretary wọn, ó yá sí lọ́wọ́. Kì í gbé release press release. Gbogbo ọ̀rọ̀ dẹ̀ ní máa ń fẹ́ tako. All right, press release. Alaafin not arrogant, but considerate, visionary. Tí wọ́n bá wà visionary, ó gbọ́dọ̀ wà time conscious. Alaafin wálé láti Canada. Ìlú tán ti ń gbé láìmọye ọdún, ìlú ètò ni, ìlú àkókò ni. So, ẹ má jà pàjá lọ́bọ̀ fúnra wa. In response to the reckless accusation and unbecoming remarks by Professor Ademola Omobewaji Da Silva, ẹ já béèrè lọ́wọ́ mídíà èdè Alaafin pé ká wá ní kò tiẹ̀ respond sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ pé ṣé kò ní gbélé ayé ni, àbó bu Alaafin kù, àbó dínkù nínú ntàláàfin máa jẹ́ tàbí ntàláàfin ti jẹ́. No, because àwọn ọmọ pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn, gbogbo ọ̀rọ̀ ló lésì, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí. Wọn ò kí ń fẹ́ kí nǹkan kan ta sí wọn lára ń bẹ̀ wọ́n torí ìgbéraga tí wọ́n claim náà sì ni. Ìgbéraga ọkàn, èmi mo tó báyìí, èmi mo dà báyìí. Wọn ò fẹ́ gbà wípé ìtẹríba iní mú èèyàn débi tó dáa. All right, it is with a deep sense of duty, ìbòpọ̀, to truth, culture, and decorum that this response is offered regarding the unfortunate and reckless remarks credited to Professor Ademola Omobewaji Da Silva concerning the purported late arrival of the Alaafin of Oyo and the Titan of Yoruba land. Ìbòpọ̀, Karamọ́pọ̀, and the Titan of Yoruba land, His Imperial Majesty Ọba Engineer Abimbola Akeem Owade I, to the inauguration of the Alaafin Institute of Yoruba Studies at Emmanuel Alanyade University of Education, Oyo, to reduce a sacred institution. Ṣé wọ́n reduce ẹnu? A custodian of Yoruba civilization and a monarch of global reference to the object of public ridicule over time is not only intellectually lazy, it is culturally injurious. So, kò sí nǹkan tá a fẹ́ lẹ́nu
ẹni yẹn náà ju ti ń sọ yìí lọ. All right, the accusation that, and I quote, Alaafin came 3 hours late betrays a fundamental ignorance of royal protocol and institutional coordination. Kò síbi tí ò sí protocol, kò síbi tí ò sí coordination. Bóńgbà bá ṣe pé bẹ́ẹ̀ láṣẹ bá pé, bóńgbà bá ṣe mú bẹ́ẹ̀ láṣẹ bá mú. Cause it demand sorry, my brother. No matter how you want to put it. Cause it demand here. Torí àwọn tó wà lórí ìjókòó wọn ìṣẹ́gbẹ́ tiwa. Bó bá jáwọn ẹgbẹ́ wa ní àgbẹ̀ kábíyèsí nílùú ilẹ̀ ọba ni. All right, for the records, the original schedule proposed by the university indicated 11 a.m. as the time for His Imperial Majesty's arrival. However, prior to the commencement of the event, the Director of Administration of the Alaafin's Palace, who was the official interface between the palace and the university, formally communicated that the Alaafin will be arriving with other paramount obas who were traveling from outside Oyo State. Consequently, it was inside unequivocally clear that His Imperial Majesty entourage could not arrive earlier than 12 noon or 1 p.m. Now, kí n sáré béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí wípé ńgbà tá Alaafin ó meet President Bola Ahmed Tinubu ṣé àárọ̀ l'Alaafin gbéra kúrò ní Ọ̀yọ́ ni tí wọ́n sì lọ Àbújá àbí wọ́n ti délẹ̀ s'Àbújá? Àwọn ọba tí ó tẹ̀ l'Alaafin lọ sírú program bẹ́ẹ̀ tán dẹ̀ mọ̀ pọ́nà wọ́n jì tán dẹ̀ mọ̀ pé yago báyìí náà fi program sí, they can as well come earlier ní ọ̀kọ̀la kí wọ́n sì sùn lọ́yọ̀ọ́. Hòtẹ́ẹ̀lì ńláńlá pọ̀ lọ́yọ̀ọ́ tán lè sùn mọ́jú. Gbogbo African time yẹn a gbọ́dọ̀ eradicate ẹ̀ kúrò ní society wa. Káwọn èèyàn kan ó dé earlier, kan stick to time, káwọn èèyàn kan máa dé ńgbà tó wù wọ́n. N tá ń sọ fáwọn tó tètè dé yẹn ni pé káwọn náà mọ́ tètè dé ńjọ́ mi, kì í jẹ́ ká tètè rí nǹkan ṣe. Ó máa ń fọwọ́ aago nǹkan sẹ́yìn. Ìgbà tẹ́yìn bá dé time tó yẹ ká dé, tí mo dé time tó yẹ kí n dé, tẹ́ni dé time tó yẹ ká dé, everybody dé time tó yẹ ká dé, á tètè rí nǹkan tó yẹ ká ṣe, á tètè close ẹ̀ as early as possible. Kò sẹ́ni tí ń lo àmì fàágùn fún nǹkan mọ́. Èrí tá a bá fẹ́ ṣe patí, kódà ká fẹ́ sọmọ lóòkọ́ gan. Láyé àtijọ́ látàárọ̀ kùtùkùtù làwọn èrò ti máa dé. Nílé ìyá ọlọ́mọ, nílé bàbá ọlọ́mọ, wọ́n kọ́kọ́ jẹ ẹyin àti búrẹ́dì, wọ́n kọ́kọ́ jẹ iṣu àtẹyin, wọ́n kọ́kọ́ jẹ àsáró, wọ́n kọ́kọ́ jẹ wà, wọ́n kọ́kọ́ jẹ mọ́ínmọ́ àtẹ̀kọ, wọ́n kọ́kọ́ jẹ oríṣiríṣi nǹkan ìpanu. Especially àwa tá a wà nílùú òkè, àwa la mọ̀ ń ṣènáwó. Láyé àtijọ́ ọjọ́ mẹ́ta la fi sòkú. Ọjọ́ Thursday làwọn yóò ti dé. Wọ́n ti pọ́n kọ sáàrin ọ̀dẹ̀, wọ́n máa súlẹ̀ látọjọ́ Thursday. Friday ìrọ́pọ̀ bí ìgbà tán fẹ́ sòkú gangan, Saturday gangan sì lòkú. Lọ́jọ́ Friday yẹn ẹ̀kọ́ àtọ̀lẹ̀ lẹ́ẹ̀mọ̀ jẹ. Ọdọjọ́ Saturday kẹ́ tó jẹ ràgó. Àwọn ará Èkó, àwọn ará Ẹ̀gbá ńlọ là wá lójú lọ́kọ́ wa pé wasting of money gbogbo rádaràdá tẹ́ ń ṣe, ìfàkókò ṣòfò ni. Àwa tá ti bẹ̀rẹ̀ kó mọ látàárọ̀ táti mọ̀ sí tá mọ̀ sọ táwọn èèyàn mọ̀ jẹ oríṣiríṣi oúnjẹ. Àwa náà bá kásà àwọn ará Èkó, ará Ẹ̀gbá tí wọ́n fi ìkómọ sáago 4. Ẹnìkan kan ò ní tàtà ládago 4. Ńgbọ́ bá dago 4 ńgbà tá a bá ti sọ́kọ̀ ọmọ tán, ẹ ra bá wọn pákéjì ẹ̀ jollof rice, ẹ bá wọn pákéjì ẹ̀ sínú take away, inú nylon ẹ fi kóòkì wọn, ẹ fi kóòkì kálukú lé lórí. Bọ́ sì jẹ Pepsi lẹ́yìn mọ́ tó mọ́ dàbí ipa àpolówó tàbí mọ́ọ̀tì, gẹ́ẹ̀tì bá wọn fi orí ẹ fà lé kálukú lọ́wọ́. Kò sí àjẹjù àjẹranjú, kò sí àjẹ lẹ́ẹ̀mejì kéèyàn kan gba 3, èèyàn mọ̀ mí ń bẹ́ẹ̀lì ẹ bá ń kó irọ́. So gbogbo àwọn nǹkan yẹn ó ti jẹ́ kí àwa tá a jẹ́ ọmọ ìlú òkè náà káwa náà wo pé báwọn ará Èkó ṣe ń ṣe ìlọ́dà láàrin wákàtí kan wákàtí méjì àti sọmọ lóòkọ tán.
ńgbà wọ́n sì ti fa pólíbàgì lé ọ lọ́wọ́ ìmọ̀ tó tún kù tó tún fẹ́ máa dúró wò àbọ̀rọ̀ gbóúnjẹ inú àwo làbọ̀rọ̀ sọ pé bọ́yẹ̀ kù nǹkan mímu rọ́ wọn ti fún ọ ní mímu jẹ́ ń tọ́ jẹ́ kọ́ ọmọ fà lọ́lé bọ́ bá sì wọ́ kọ́ jẹ́ tọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ kọ́ sẹ́ni tí ó wojú ẹ̀ mọ́ ò ti jẹun. So n tí mo ń gbìyànjú àti sọ ni pé everybody ló ti wà time conscious irrespective of your position because position ẹnìkan ò yẹ kó dá ìránṣẹ́ kan gbọ́dọ̀ dí kejì lọ́wọ́ òwò kì í fún òwò lọ́rùn ẹ̀fọ́ gbọ́dọ̀ lẹ́fọ̀ọ́ nú àwo tẹ́nìkan gbọ́dọ̀ disturb ẹnìkan it reduces the cost. God bless you sir, God bless you ma. Gbogbo owó tá à ń waste lówó wa bá yá agbápò wa la bá rí arrange ara wa a rí arrange life wa kò sí tó ní ká mọ́ rí arrange African time tí gbogbo a máa ń pariwo African time ní ẹ̀mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà African time ni kò yẹ kó wáyé mọ́. So now paramount obas were travelling from outside Oyo State. Consequently, it was made unequivocally clear that His Imperial Majesty entourage could not arrive earlier than 12 noon on 1 p.m. or 12 noon or 1 p.m. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kó wá specific. This is not an attack, but the truth. So this communication was not an afterthought. It was made deliberately and in good faith to enable proper planning. Nígbà yìí ṣe pé program yẹn kọ̀la ni wọ́n invite yín ti pẹ́ ẹjọ́ mọ́jọ́ ni. There is no proper planning tí ó yẹ kó wáyé before ọkọ̀la before ọjọ́ program. Bàbá ń sunkún ẹja máa ríran bí kàbá rojọ́ ẹ̀ka kọ́ ni ó dáa. Wọ́n máa ń pè èèyàn lábì fúnra ẹ̀ kóńtọ̀ náà máa try láti kó fún rẹ̀ ńlẹ̀. Wọ́n máa ń pè èèyàn ló lè kọ̀ yẹ kó tún máa gbọ́ ọmọ ẹran jó. So gbogbo àwọn nǹkan yìí àwa gangan lè avoid ẹ̀ fún kábíyèsí àwa tá ń tẹ̀lé kábíyèsí àwa la fojú Aláàfin gbolẹ̀. Yes, because àwa gangan la nígbéraga òye ti yé àwa kan pa Aláàfin gangan kọ́ ló tún nígbéraga tàbí ká sọ pé ìgbéraga ràn ìgbéraga lọ́wọ́ ṣùgbọ́n ìgbéraga tí ìní ń ṣàkóbá ọ̀rọ̀ Aláàfin kẹ́ ẹ mẹ̀tọ́ kẹ́ ẹ mọ̀ ṣe kẹ́ ẹ mọ̀ sọ pé nítorí pọ́jà Aláàfin àbí nítorí pòsíṣàn t'Aláàfin wà ní ó jẹ́ kẹ́ ẹ lè ṣe nǹkan tó tọ́. Kò bìlítù Aláàfin, kò bìlítù pòsíṣàn yín, kò bìlítù Ọ̀yọ́, yóò fi hàn gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀kọ́ tó níwọ̀ ọmọlúàbí ni. God bless you sir. Hello, watch you from Woolwich, Arsenal, UK. God bless you sir. Mi ni wọ́n ti. God bless you sir. So now wọ́n ní àwọn tí wọ́n lè tò ń làwọn jọ sọ̀rọ̀ ń tùbí nùbí gbé ìgbà tó yẹ k'Aláàfin ó dènù yóò lè fáwọn láǹfààní láti múra dáadáa bó ṣe káwọn múra. To therefore feign surprise and launch into public castigation is either willful disregard of facts or a deliberate act of provocation. Mi rò pé professor lè dédé ní intention láti provoke either Aláàfin or the position of Alaafin. Mi rò bẹ́ẹ̀. So the palace does not move in isolation. When the Alaafin moves, he moves with the dignity of Ọ̀yọ́. With dignity of Ọ̀yọ́. What are we saying? Kí là ń sọ kí ni ń sọ? A ní sùn ṣe dín kan olójú ọdún yìí gan kò yé èèyàn bó ṣe rí ni àrò ẹ̀yìn lọ́rọ̀. À ń sọ̀rọ̀ lálùdé ọ̀ ń sọ̀rọ̀ lálùpọ̀n. N tó ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́ náà lẹ tó ń gbé dignity Ọ̀yọ́ náà lọ sínú Ọ̀yọ́. Ṣé Fọláyan ò wúlò lájò láti gbọ́ pélé bàbá ẹni láti gbé Fọláyan ti gbé yẹni. Ọlágbára o. Okay, with the dignity of Ọ̀yọ́, with the council and often in concert with other crowns. Àwọn other crowns yẹn bẹ́ẹ̀ bá létò dáadáa wọ́n lè dé earlier. Báwọn ọgọ́ bá lówó hòtẹ́ẹ̀lì Aláàfin lè gbà fún wọn Ọọ̀ni a máa ṣe bẹ́ẹ̀ àwọn ọba kan náà máa ṣe bẹ́ẹ̀.
wọ́n fẹ́ gbà ní wọn lọ́ fẹ́ gbàlejò àwọn náà ni ó tún gbabi tí wọ́n sùn that is bàbá dàsọ fọ́ọ̀lì apálárò ni ok mo fẹ́ kẹ́ ẹ sìn mí lọ òde agbára yín ò sì gbé òun rèé òní a máa sponsor àwọn ọba lọ òkè òkun tó bá wù wọ́n káwọn pẹ̀lú àwọn orí adé òjò attend the program so kò sẹ́ni tó sọ pé k'Aláàfin ọmọ rìn pẹ̀lú àwọn orí adé to expect an imperial procession to conform to a timetable designed without full consultation is to misunderstand both monarchy and courtesy. Well, iṣẹ́ àtiwá Ọ̀yọ́ lẹ rí òun. Báwo lẹ ṣe máa sọ wípé imperial procession kò yẹ kó conform to a timetable? Kò sẹ́ni tí ò yẹ kó conform to a timetable. Queen Elizabeth ìgbà mi ò rí ẹ̀ kò kí ń kọjá àkókò. Executive Amẹ́ríkà ò lè sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan ní 10 o'clock kí Trump máa bọ̀ ní 11 o'clock. Prime Minister United Kingdom kò ní fìṣẹ́jú méjì létọ̀dọ̀ ẹ̀. Prince Charles wọn ò ní sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan ní 10 o'clock ní United Kingdom kó wá sọ pé torí pé òun ti jẹ́ Prince Charles ó dàgó méjì kóhun tó máa bọ̀. It's not done anywhere. Leader leads by example. Káwùjọ wa tó da inú ilé wa ló gbọ́dọ̀ kọ́kọ́ da reality. So Professor Da Silva is not the convener of the event. Kò túmọ̀ kó dídán gbà tó bá jẹ́ convener of the event. So far tó náà wá invited. Ẹni tí wọ́n bá invite lè sọ̀rọ̀ pẹ̀lú nonsense wọlé lé báwo lẹ ṣe máa dá wa jókòó. Wọn ò bá ti sọ̀rọ̀ ká nígbà t'Aláàfin ò tí ì dé wọn àlà àwọn convener jẹ́ kí ètò míì ó máa lọ. Ṣé mọ̀ pé ojú ò ní oúnjẹ méjì ju ìran lọ. Aláàfin ò tí ì dé but àwọn program ti ń tẹ̀síwájú. Lọ́kàn wọn tẹ́ bá ní program 10 àbẹ́ ní 20 programs tàbẹ́ ní 20 items lórí program yín. Wọ́n dẹ̀ ti ń ṣe 3 lọ ń bẹ̀ wọ́n ti mọ̀ pé 3 yẹn ti dínkù. Ìgbà t'Aláàfin bá dé ní tó bá kù ni wọ́n ó ṣe wọn ò ní mind. Bọ̀ ká wá gbọ́wọ́ lọ́wọ́ kí gbogbo nǹkan ó dúró stand still ní tó ń bí wọn nínú nìyẹn my brother. Ó gbé ìbò ọmọwé kọ lóòótọ́ ó lágbèkalẹ̀ tó dáa ṣùgbọ́n wọ ọmọlúàbí ló nù ọ́. Anybody tí ó bá ti wà considerate tí ó wo ara ẹ̀ dáadáa tí ó wo ara ẹ̀ dáadáa kó tó sọ̀rọ̀ tí ó consider others kó tó hùwà wọ ọmọlúàbí ló nù ú. Because professor tá à ń sọ ìjọ Aláàfin lọ. Àgbàlagbà professor Ọmọbẹ́wàjí àgbàlagbà ni wọ́n. Professor tí mò ń wò ti lé ní 70. So academically wọn ìṣẹ́gbẹ́ Aláàfin. Mi rò pé Aláàfin lè dá Ṣèyí Mákindé dúró wákàtí kan. Ṣèyí Mákindé ọ̀sọ̀ wọn ó ṣètò tán bá fẹ́ ṣe ni o. Ṣèyí Mákindé ò lè dúró 30 minutes síwájú k'Aláàfin ó máa dá dúró àbí kan sọ pé kí Ṣèyí Mákindé sọ pé kí ló dá program wa dógán ní Aláàfin ń bọ̀ lójú ọ̀nà ni òun tàn ọ̀tẹ̀ o ẹni tó sọ gbólóhùn yẹn ọ̀tẹ̀ iṣẹ́ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ má jẹ́ àfọlájiyọ̀ ẹ já ṣe gbogbo nǹkan bó ṣe yẹ ká ṣe. Okay, Professor Da Silva is not the convener of the event. He was not part of the protocol team and so fucking what? He was not privy to the correspondence between the palace and the university. Kò dìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀. The honourable and scholarly part therefore would have been no inquiry from the organizers before rushing to the marketplace of public opinion with insults. A professor of repute is expected to embody circumspection, research, and restraint to substitute these virtues with uncouth outbursts is to erode the very intellectual authority one claims to wield. Okay, accusation without verification is slander. Criticism without context is recklessness. And when such is directed at the home of Odua. So, home of Odua ni ètè Aláàfin náà báyìí. Because house of Odua ńlá fi Ọ̀ọ̀ni. So,
ààfin Aláàfin náà ti di home of Odùduwà. Alright, and when such is directed at the throne of Odùduwà tí ẹni, it ceases to be commentary and becomes desecration. The Alaafin is not a ceremonial guest. He is the Ikú Bàbá Yèyé, the symbolic and spiritual head of Yoruba nation. Number wa pé Ọ̀ọ̀ni ní spiritual head, làbọ̀ rẹ̀ ni. Spiritual head lẹ́pa Aláàfin yìí. Ó yìí sì sábọ́rẹ́ àbí? Ọ̀dà Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Spiritual head of Yoruba nation is present at the inauguration of the Alaafin's Institute of Yoruba Studies was itself the highest endorsement the institute could receive. So ṣé institute náà fi pọ́nlé ní àbáláàfin àti ìtẹ́ Aláàfin? Arákùnrin ń gbé fúnra wọn. Ó rò pé institute náà fi pọ́nlé because institute ti dá dúró fúnra lára. Ó rò pé university náà fi pọ́nlé, university ti dá dúró fúnra lára. Aláàfin wọn fi pọ́nlé kó kọ àti ìtẹ́yìn ọmọ parun forever. Nígbà táwọn akẹ́kọ̀ọ́ bá ń kẹ́kọ̀ọ́ kan ló kọ Aláàfin kó lè wà foreseeable future ni. Kò ní nǹkan kan tó fẹ́ hard mọ́ university itself. N tó lè hard mọ́ Aláàfin àtọ̀yọ́ ńlọ́wà. So now, to be present at all, despite a demanding imperial calendar and the logistics of moving with other royal fathers, is a statement of commitment to Yoruba education, culture and scholarship. Ẹ bá ń sọ fọ́kùnrin òǹkọ̀wé pé kò sẹ́ni tí dúpẹ́ lọ́wọ́ aláṣekù. Àṣetán ló lóore yẹn. What doing well. Bẹ́ẹ̀ bá ṣe ẹ ṣe. Bẹ́ẹ̀ bá lọ ẹ sọ pé ẹ lọ. Bẹ́ẹ̀ bá nílò ẹ sọ fún management pé a lè wá o. Ètò pọ̀ ńlẹ̀ f'Aláàfin o. Bí Aláàfin ti níbi tán fẹ́ lọ lọ́jọ́ báyìí. So ìyẹn ń jọ̀rọ̀. Gbogbo ilé ò sí nínú ọ̀rọ̀ mọ́. Kò ní túmọ̀ medicine after death ni. Wọ́n ní ó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú. Epo wọn béèrè lọ́wọ́ rẹ̀ ní àbíyọ̀. Ẹ̀yin náà wọ́n fẹ́ fi pọ́nlé. Wọ́n sì fẹ́ kí gbogbo ètò sojú Aláàfin ni. Kọ́ má di daria. Nígbà tá Aláàfin bá dé, ètò tí ó kù lẹ́ òní tó nǹkan mọ́. Tẹ́ fi máa wá sọ wípé nígbà tí wọ́n mọ̀ pé àwọn ó ti ṣètò wọn, kí ló dé tán kúkú invite Aláàfin. Torí ẹ̀ wọ́n ṣe dá gbogbo ẹ̀ dúró. Wọ́n wá dá gbogbo ẹ̀ dúró, wọ́n dá àwọn orí olórí dúró, wọ́n dá àwọn àgbààgbà dúró. So, ó wá ní okay, imperial calendar and the logistic of moving with other royal fathers is a statement of commitment to Yoruba education, culture and scholarship. Must we now demand that the custodian of our heritage abandon royal procedure to satisfy individual impatience? Tó wá jẹ́ Aláàfin wọn dá jókòó bẹ́ẹ̀. What will you say? Aláàfin jókòó wákàtí kan tí wọn ò tètè bẹ̀rẹ̀ program. Kan wá ní kílódé kan náà ń dúró de dean. Tó wá kan ní kílódé kan náà ń dúró de provost. Kan ní kílódé kan sọ pé wọ́n ń dúró de kí lorúkọ wọn, chancellor, vice chancellor. How will you feel? Ẹ̀yin ló kàn. All right. Satisfy individual impatience. So torí pé àwọn yẹn sọ̀rọ̀ nísìnyí ara wọn ò balẹ̀ nu, wọn ò ní sùúrù nìyẹn. Must we trade 700 years of institutional dignity for a wristwatch? So 700 years institutional dignity, no? It's okay, kò sí wàhálà. We acknowledge Professor Da Silva's contributions to Yoruba scholarship, but scholarship without humility becomes arrogance. Criticism without facts become calumny. Ẹ já béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wa yìí. What is good for the goose? Also good for the ganders. Now, ìwọ sọ wípé scholarship without humility becomes arrogance. That means royalty without humility becomes arrogance. As simple as that. Because nísìnyí ìtàn ni wọ́n sọ fún wa
700 years kìíní kan 1000 years kìíní kan ìsanfẹ́ san respect kálàfin ó ṣe kó torí ipá Aláàfin já Aláàfin ò túmọ̀ sí pé Aláàfin ò lè wà ó ń bù mọ́ torí pé wọ́n wá ń ṣẹ́ lábẹ́ Aláàfin ò túmọ̀ sí pé ó ti wà above everybody. bí ó ṣe mọ ní ọmọ o ọkọ ìyàwó ṣe lòdì kálukú ń bá lè ilé nínú ilé ẹ̀ kálukú l'Aláàfin nínú yàrá ẹ̀ èmi l'Aláàfin yàrá mi nísìnyí. So we therefore demand retraction and apology for remarks made without due consultation and in disregard of prior communication from the palace. Mi ò wá mọ̀ bóyá Professor Omobewaji da Silva bóyá wọ́n ti wá apologize lónìí o. In future, public commentators must seek clarification from organizers before making pronouncements on matters involving the crown, scholars, and subjects alike. Owe it a duty to protect the dignity of Yoruba institutions from needless assault. The Alaafin did not come late. He came according to schedule, as duly communicated but not in program. Àwọn èèyàn tó dẹ̀ wá ń bẹ̀ kì í ṣe pé wọ́n fetí kò wọ́n létí pé ẹ má bínú o àwọn aláṣọ f'Aláàfin pé aago 12 ni kí wọ́n máa bọ̀ o program tí ń bẹ lọ́wọ́ wọn làwọn ń ṣiṣẹ́ tọ̀ àákò tí wọ́n ti kọ́ ọbẹ̀ ni wọ́n ń bínú lé lórí. Ohun tí press release yìí bá jẹ́ ni pé àákò ni ó yí o lóòótọ́ wọ́n fa àákò sínú òwe ṣùgbọ́n àákò tí wọ́n sọ fún kábíyèsí ọ̀tọ̀ ni ọ̀tán àti clarify ẹ̀. Gbogbo ilé táfi mọ̀ tọrọ táfi mọ̀ béèrè apology lọ́wọ́ gbogbo ayé torí ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wá ẹ fẹ́ lè sọ pé kí Jésù wá apologize lọ́dọ̀ yín ẹ fẹ́ lè sọ pé k'Ọlọ́run wá apologize pé òrùn ọ̀ràn àbí torí pójò òjò ń rọ̀ níbì kan òjò ń rọ̀ láwẹ́kọ̀ dọ́dọ̀ yín Ọlọ́run gbọ́dọ̀ apologize Ọlọ́run ràn yín lọ́wọ́. So to say okay the Alaafin did not come late, he came according to schedule as duly communicated. To say otherwise is to bear false witness. Let it be known, the throne is not late. The throne arrives when it arrives, and history adjusts its clock to meet it. Láyé àtijọ́ nu ọ̀rẹ́ wa Bọ̀dé dúró jayé. Láyé àtijọ́ nu ni history máa adjust its clock láti meet nǹkan kan. Irọ́ o ẹ lè fẹ́ meet Bọ́lá Ahmed Tinubu láago 10 k'Aláàfin ó débẹ̀ láago 12 yóò ti meet àwọn tó kù yóò ti padà sí yẹ̀wù rẹ̀ ẹ kàn jókòó táyà náà ni Tinubu ò ní jáde padà. That is protocol, government protocol to supersede any royal father, to supersede any royal institution. Ṣé gbọ́ sà ọ̀gá Bọ̀dé dúró jayé. So be humble